látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ti tòní lẹ́ni tí ń ṣe ojúmọ́ kejì nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí láti lè ṣe wa Osolo TV látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín lówùúrọ̀ yìí. Àwọn ìwé ìròyìn tó jáde lónìí ká sọ fún yín wípé ó sọ̀rọ̀ púpọ̀ nípa àyájọ́ ọdún òmìnira orílẹ̀-èdè wa Benin. Ká lọ tààrà sínú ìwé ìròyìn La Première tójúmọ́ ti tòní ló ń jẹ́ kó di mímọ̀ wípé alága ilé-ìgbìmọ̀ aṣòfin Louis Vlavonu pẹ̀lú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ni wọ́n dúró daindain lẹ́yìn ààrẹ Patrice Talon níbi àjọ̀dún òmìnira orílẹ̀-èdè wa Benin eléyìí tí wọ́n ṣe ní ìlú Kútọ̀nù. Ìwé ìròyìn La Première ló jẹ́ kó di mímọ̀ fún wa lọ́jọ́ ẹ̀ní. Ìwé ìròyìn Alágogo ló ń sọ fún wa wípé alága ìjọba ìbílẹ̀ ìlú Ìpòbẹ́ olóyè Simon Adébáyọ̀ Dínà àti gómìnà Valẹ̀ Sẹ́tọ̀núgbó wọ́n ṣe ọdún òmìnira lọ́nà àrà níjọba ìbílẹ̀ ìlú Ìpòbẹ́ nípa gbígba àwọn àlejò ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó wá láti orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn lọ́balọ́ba láti wá gbé ọdún òmìnira ilẹ̀ Benin lárugẹ nílùú Ìpòbẹ́. Ìwé ìròyìn Alágogo ló fi léde. Bàbá sọ̀kalẹ̀ sọ́wọ́ sàlẹ̀ nínú ìwé ìròyìn Alágogo bákan náà ọdún òmìnira ní ìlú Ìsàkété àwọn tí wọ́n jẹ́ delegate ní ìlú Ìsàkété ni wọ́n ti parapọ̀ síbi àjọ̀dún wọn tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń ṣe ní ọjọ́ òmìnira èyí tí wáyé ní agbègbè àkọ́kọ́ ní ìlú Ìsàkété. Ìwé ìròyìn Le Matinal ń sọ di mímọ̀ wípé kì í dùn kó pọ̀ o wípé ṣókí náà lọ́bẹ̀ oge bí a bá wo ètò ìrìn àwọn ọmọ ológun láti sàmì sí àyájọ́ ọdún òmìnira lọ́tẹ̀ yìí wípé ó múnádóko. Bẹ́ẹ̀ ni wọ́n ṣàkíyèsí wípé ààrẹ àtijọ́ Thomas Boniyaye àti Mr. Diodone Soglo wọn kò farahàn níbi àjọ̀dún náà nílùú Kútọ̀nù. Ìwé ìròyìn Fraternité ló ń sọ di mímọ̀ wípé wọ́n ti yí ọjọ́ èyí tí a ó máa ṣe àṣà ní orílẹ̀-èdè yìí sí ọjọ́ Jímọ̀ kejì nínú oṣù àkọ́kọ́ ọdún. Bákan náà ni ìwé ìròyìn Le Potentiel òun náà tún sọ ọ̀rọ̀ yìí tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé ọjọ́ àṣà tí wọ́n fi sí ojúmọ́ kẹwàá nínú oṣù kìíní ọdún wọ́n ti yẹ̀ ẹ́ gẹ̀rẹ̀ láti ilé ìgbìmọ̀ aṣòfin. Ìwé ìròyìn Le Potentiel ló tún sọ eléyìí di mímọ̀ fún wa lónìí. Ìwé ìròyìn La Nation láfikásẹ̀ rẹ̀ nílẹ̀. La Nation ń sọ di mímọ̀ wípé ààrẹ Patrice Talon nígbà tí wọ́n wà níbi ọdún òmìnira orílẹ̀-èdè wa Benin ló ti yọ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ tó perégedé nínú onírúurú ìdánwò tó wáyé ní orílẹ̀-èdè wa ní sáà ọdún tá a wà yìí ó sì mú ẹ̀bùn ìdánilọ́lá fún àwọn ọmọ náà tó fún wọn lóríyìn. Ìwé ìròyìn La Nation ló sọ eléyìí fún wa lónìí. Níbẹ̀ náà láàdẹni dúró tá a mọ̀ fi ṣe lọ. Adúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń wò wá tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà. Ire ayọ̀ nílé mi àti yín ojúmọ́ ayọ̀ lèyìn yóò jẹ́ lórúkọ Kásùmù Ìṣọ̀lá àti Kúpọ̀nsì Ọládépò là ń kí yín wípé ẹ máa gbádùn wa ẹ kú kalẹ̀. Osolo TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.